Africa Content TV. My sister, I look about them. I love you, man. Okay, be a man. Okay, be a man. The family of me, what you are. What the family, what you are. What the baby, I got. What the family, what you are. What the family, what you are. Ọpẹ́ la máa bá ìjọ my sister. Mo bá dúpẹ́ fọlọ́run sister mi, ọmọ akínyàn léwo. Lábí àná ẹ̀mí dúró lẹ́wọ̀n. Ọkọ ẹbí àná ẹ̀mí dúró lẹ́wọ̀n. Ọlọ́run tó dá wọn, ó pè ìgbà mi. Ẹ̀mí ni mo kí ọpẹ́. Honest, that is it together. You can share love and love. That is what to be good. I'm very good. Alone, so now, okay, daddy. Anything will be okay. It's just me, man, it's just me, man. Ìjọba wá o, ìjọba àtẹ mi sí ìjọba. Ìjọ yóò ní tú. Ìmọ̀lá yóò wá èso gbogbo ẹgbẹ́. Àwọn ẹ̀rọ máa ṣe sá. Ìjọ mímọ́ olúwa mi. Ènìyàn mímọ́ lẹ́bi mú ẹ. Sátánì ló lè ṣàjọba. Dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Ìjọ mímọ́. Ọlọ́lá ló ti bẹ̀.